mẹ́sẹ̀gì yìí mo nígbàgbọ́ pé ó máa bẹ́ láyà tàlàfíà. Túlẹ̀ 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 túlẹ̀lẹ̀ túlẹ̀ 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 túlẹ̀lẹ̀. Ṣé o rí jẹnajẹna tó mú ẹ ní gbogbo ẹ̀yìn ìdí rẹ̀? Gbogbo ifo tó mú ẹ lẹ́yìn ìdí rẹ̀? Gbogbo pimples tó mú ẹ lẹ́yìn ìdí rẹ̀? Gbogbo àléfọ́ tó mú ẹ lẹ́yìn ìdí rẹ̀? To top it all, ìdí tí àtọ̀ rẹ tó fi ṣàn. To top it all again, ìdí tí okó rẹ fi kéré. Ooru ni o. Ooru ti bayé rẹ jẹ́ ooru. Àárọ̀ boxer mẹ́rin ni. Alẹ́ boxer mẹ́fà ni. O ti fẹ́ fi boxer bayé nǹkan rẹ jẹ́. Láti tún wá top up yẹn, boxer náà o wá ní fọ̀ ọ̀sẹ̀ kan, ijọ́ mẹ́ta, ijọ́ márùn-ún, ijọ́ méjì, boxer yẹn ò fọ̀. Ẹ̀yìn kan boxer yẹn wà lábẹ́ ẹ̀yìn 1 month, even more. 1 month ò fọ̀ boxer, 1 week ò fọ̀ boxer. Gbogbo ẹ̀ wá ń rùn, òórùn ti bàtọ̀ jẹ́, òórùn ó ti dá nǹkan ọmọkùnrin padà sẹ́yìn. Who does that? Who does that? Nítorí pé size ẹ yẹn òun cover ìmìnira tó ń cover rẹ̀ fún. O lè wọ boxer kan, wà wá wọ boxer mẹ́rin, òun ṣe rẹ̀ òun parọ́. Wà wá wọ boxer mẹ́rin kan lè bá fi pé nǹkan rẹ̀ tóbi. Wà wá wọ boxer mẹ́rin. Ẹ̀yin kan gan ẹ fẹ́ di apẹ̀rẹ̀ síwájú. Òun ṣe rẹ̀ ẹ túlẹ̀ 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 túlẹ̀lẹ̀ túlẹ̀ 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 túlẹ̀lẹ̀. Jẹ́ ó gbatẹ́gùn, mo sọ fún yín severally. Tó bá jẹ́ pé TikTok ló ti ń wò mí, darapọ̀ mọ́ mi lórí YouTube, mo sọ fún yín severally kì í ṣe èsì ó ti pẹ́. Mo ní ooru máa ń pa nǹkan ọkùnrin ni, ooru máa ń sọ àtọ̀dómi ni, ooru máa ń fún yàn ní jẹnajẹna lábẹ́ ni. Kẹ́ mọ́ ṣe mistake kí fídíò yín lọ leak kí wọ́n rí gbogbo jẹnajẹna lábẹ́. Ṣé yẹn dà? Yẹn ò dáa náà. Kò dáa náà. Tó bá sì fẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ náà sí, má jẹ́ kó máa mú bẹ̀ yẹn. Ẹ má máa wọ like undies oní nylon. Ẹ má wọ èyí tó máa fún yín ní hair. Èyí tó máa fún ní hair tó dàbí cotton. Kẹ̀dẹ̀ má máa wọ̀ pa. Tẹ bá délé lálẹ́ túlẹ̀lẹ̀ boxer kan ti tó jẹ́ kátẹ́gùn máa wọ̀ kí wọ́n rí size ẹ náà. Wọ́n bá rí size ẹ, wọ́n wá ní kíni? Medication ni pé kátẹ́gùn kó máa wọnú ara rẹ wá. Medication ni. Bèlèǹtẹ̀lé gan, ìwọ tó Ọlọ́run fún ní ọ̀pá tó tún wá fún ní orógùn. That is the long and the balls. Gbogbo ẹ̀ ní abẹ́ boxer. Ó máa look pó tóbi náà. Èwo làbúrò fẹ́ fi boxer bá yí ara rẹ̀ jẹ́ kó mọ́ sọ pé kó mọ́ rò pé bóyá ó pọ̀ ńbẹ̀ tó sì pọ̀ ńbẹ̀. You are deceiving yourself. Túlẹ̀lẹ̀ kó gba ìwòsàn. Túlẹ̀lẹ̀ kó gba ìwòsàn. Yes, this is not about pé mo fẹ́ ṣe advertisement but ó sì yẹ ṣe advertisement. Tí n bá ṣe advertisement orí kìíní kò dáa. Ó wá fẹ́ kí kíní ẹ̀ mọ́ ní kìmí kó wú naturally kó sì mú pé yes nǹkan wà ńbẹ̀ pé Hajia upon by 2 fún àbá lálùbáríkà. Nǹkan rẹ ní o, nǹkan rẹ náà ni but ìkìmí máa wú báyìí. Ìkìmí máa wú báyìí ní pé kí ni safety. Kò sí àwọn tó máa parọ́ fún yín pé ṣé o mọ̀ nǹkan tó ń mu, mọ̀ nǹkan tó ń mu. Eléyìí safety ni lórí ìkànnì yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kò sí èèyàn tó sọ pé tá ti ń fún wọn ní àbá bóyá a ti kó bá wọn. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So túlẹ̀lẹ̀ bó ti ẹ̀rọ àbá mi. Túlẹ̀lẹ̀ túlẹ̀ 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 túlẹ̀lẹ̀. Kò sì mọ́ mu omi, kò sì mọ́ exercise, kò sì mọ́ sùn. Kó sùn kó mọ́ sùn déédéé. Wàá sùn 7 hours láti alẹ́. Oorun alẹ́ òun ló help testosterone rẹ o. Oorun alẹ́ ló help. Oorun alẹ́ yẹn náà ń pè ní melatonin. Melatonin máa support testosterone ẹ. Yes, ẹ lọ pé fún àwọn tó nímọ̀ sáyẹ́ǹsì. Wọ́n mọ̀ pé yes, we are saying the fact. Bó o bá rórun sùn, nǹkan rẹ ò lè dàgbà sí o. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń jókòó ti kọ̀ǹpútà lóru. Gbogbo ẹ̀yin tẹ́ mọ́ ń jókòó ti fóònù lóru. O dẹ̀ tún wá kíni? O fẹ́ kí nǹkan rẹ mọ́ ṣiṣẹ́ dáadáa, o fẹ́ kó tóbi sí. Láì kí ń sùn nínú omi, nínú oorun, nínú atẹ́gùn, nínú Hajia upon by 2. Nǹkan rẹ ó jáde tán. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. This is Hajia upon by 2. Always using my words to help others. Túlẹ̀lẹ̀ túlẹ̀ 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 túlẹ̀lẹ̀. Bye for now.